Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin kwenu, bóyá tẹ́ ẹ bá mọ̀, mo fẹ́ bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ think like Yorùbá, kò ní bàjẹ́ fún yín. Ilé yín ò ní dilé onílé. Òsọ̀dèmí ò ní gbàsọ̀ lọ́wọ́ yín. Ṣé rí ẹ̀yin kwenu? Ẹ̀yin gangan ni eku àṣẹ wẹ́rẹ́wẹ́rẹ́ jẹlé. Ẹ̀yin ni a jẹ lójú onílé. Ẹ lọ yẹra yín wò. Ẹ máa ń jẹyàn bíi ikán ni. Òsọ̀dèmí yín máa ń fẹ́ gbàsọ̀ lọ́wọ́ onísọ̀ ni. Gbogbo bí tẹ́ ẹ bá ti dé báyìí, ẹ̀yin kwenu yìí, béèyàn pè yín pé kẹ́ wá jẹun, ẹ máa ń fẹ́ múyàn lọ́wọ́ dání ni. Béèyàn fún yín ní nǹkan pé kẹ́ wò òun, kẹ́ bá òun wò ó kóun tó dé. Ẹ máa sọra yín di onísọ̀ láti tó fẹ́ gbàsọ̀ lọ́wọ́ ẹni ni. Ẹ wá ní kẹ́ni tó nísọ̀ gan kó kú. Ọ̀rọ̀ yẹn wá dàbí ọ̀rọ̀ ọ̀kín àti àdàbà. Ẹ ti burú jù. Gbogbo ìlú tẹ́ bá dé báyìí, ẹ máa ń fẹ́ gbàlú lọ́wọ́ onílù ni. Tẹ́ bá dé South Africa náà, bí ilé ayé yín ṣe rí nìyẹn, ẹ̀yin kwenu. Ìlú kan tí mo mọ̀ wípé wọn ò fún yín láyè láti ṣe gbogbo àwọn ìwà tẹ́ ń wù. Ìwà pé ká fẹ́ gba ìlú mọ́ onílù lọ́wọ́, ká fẹ́ gbalẹ̀ mọ́ onílẹ̀ lọ́wọ́. Òun náà ni bóyá kẹjẹ́ kí n sọ ìlú tí mò ń gbé, òun ni London yìí. Wọn ò fún yín láyè tó bá jẹ́ pé wọ́n fàyè gbà yín ni. Torí pé tí èèyàn bá rí biṣu, ó máa ń dáwọ́ tẹ̀lẹ̀ ni. Ayé ti gbà yín jù. Ayé ti gbà yín jù. Mo dẹ̀ mọ̀ pé nísìn gọ́vnà Èkó náà, mo mọ̀ pé kò kí ń ṣe wèrè. Àwọn tí ò jẹ́ gọ́vnà, àwọn tó jẹ́ Yorùbá gan, tó jẹ́ neighbor yín gan, nísìn wọ́n láti dìde, wọ́n láti máa ronú pẹ̀lú yín, kó máa ru ọpọlọ pẹ̀lú yín. Ó bá wù yín kẹ́ ní tribal, Obi ti divide, ó ti cause tribalism already. Obi ti mú division wá already. Gbogbo ẹlẹ́rí tó ń lọ sí church tó lọ ń pray pé God deliver us from the country. Ó ní Messiah. Ọlọ́run ò ní jẹ́. Ó ló máa wá deliver Naija. Ìyẹn Obi yẹn. Ó fúnra rẹ̀ ti cause division already. Ọ̀gá yín tó fẹ́ di president, ó ti cause division already. I'm telling you. Kí ló dé? Gbogbo bí tẹ́ bá ti dé báyìí, ẹ̀yin kwenu, bíi pé kónílé kú ni kẹ́ gbàsọ̀ lọ́wọ́ onílé. Bíi pé kíta yí onílé bàjẹ́ ni kẹ́ gbàsọ̀ lọ́wọ́ onílé. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ yín lọ máa toko lé wá balé jẹ́. Ẹ rí bíṣu, ẹ máa fọwọ́ tẹ̀lẹ̀. Nísìnyí àwọn tó jẹ́ Yorùbá, gbogbo bí tẹ́ bá wà ní àwọn tó jẹ́ Yorùbá, orí wọn máa pín sí wá dìde. Yorùbá ò ní wá sí sáìdì yín kó ralẹ̀ kó kọ́lé kó wá máa gàba pé torí pé òun ti ralẹ̀, òun ti kọ́lé lọ́dọ̀ yín, òun ti di ìlú yìí, òun ṣe ìlú ẹnìkan, òun ti dọmọ onílùú. Tí ò bá ń ṣe pé òjò apá bàtà apá diwọn etí ẹ̀, ta ló ń jájá mọ́sálásí? Tí ò bá ń ṣe pé bí àǹkan tó dé kó wá fọwọ́ kó wá wò òun, ẹ̀yin á wà nílùú tí wọ́n ti ń sọ Yorùbá, ẹ̀ máa sọ pé it's no man's land. Èèyàn lè lọ sọ bẹ́ẹ̀ ní Àròtúkú. Ọmọ Yorùbá tó bá kọ́lé s'Àròtúkú gan, wọ́n máa wà pẹ̀lú ìtẹríba ni, wọ́n bí wọn dé kọ́ gbé mú kọ́ gbégbékúgbé imú. Gbogbo bí tẹ́yìn bá ti dé láyé ipá, ẹ máa ń fẹ́ gbalẹ̀, ẹ máa ń fẹ́ káwọn onílé káyé wọn bàjẹ́ kẹ́ take over ni. Ẹ kì í more. Ẹ kì í more. A sọ fún yín pé example ẹlẹ́rìí yẹn pé I think Yorùbá. Kàbẹ́ẹ̀ máa gbọ́ tí ò bá ń ṣe pé bóyá nǹkan tó dé kọ́ wá wò náà. Èèyàn fẹ́ di gọ́vnà lórí àwọn tó ń sọ Yorùbá ní òun ò think Yorùbá. So Yorùbá ponú. Ayé Yorùbá ọ̀hún lágbárí. A lè ronú. Ó ń sọ fún wa pé a lè ronú. Òun ò lè ronú bí Yorùbá torí nǹkan rere ò lè bọ́ta láti ní ayé Yorùbá. Ẹ̀yin Yorùbá tẹ́ wà l'Ékòó àbí tẹ́ wà níbi gbogbo. Ẹ̀yin náà ti rí sìn, ẹ ti rápẹrẹ. Ẹ̀yin náà ti rápẹrẹ pé èèrà ò fẹ́ pòròpórò dénú. Ẹ ti rápẹrẹ nísìn. Gbogbo bí táwọn kwenu ìbá ti dé báyìí, wọ́n máa fẹ́ ba bẹ̀ jẹ́ ni. Wọ́n á fẹ́ ba bẹ̀ jẹ́ ni. Ó bá wù yín kẹ́ ní tribalism. Ọ̀gá wọn gọ́gọ́ ti mú division wá ń tó ṣẹlẹ̀ iṣẹ́ rírí ní politics. Kéèyàn kó máa lo religion, kó máa lo tribe, kó máa fi fẹ́ ṣèjọba. Ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀.
ẹlẹ́dàá ọ̀run ayé ò ní jẹ́ ká rí irú ẹ̀ ní even lẹ́yìn Tinubu Ọlọ́run ò ní jẹ́ ká rí irú bọ̀bọ́ yẹn sẹ́ Ọlọ́run ò ní jẹ́ ikú làbíamọ ò ní jọba tó ṣẹ̀dá okú àti òbò àti ẹ̀pọ̀ ò ní jẹ́ ká rí irú ẹ̀ láyé irú bọ̀bọ́ yẹn Ọlọ́run ò ní jẹ́ ká rí irú ẹ̀ ẹlòmíì lè wá o láti ṣáìdì Kwenu o bọ̀ kò ń ṣe bọ̀bọ́ yìí sẹ́ Ọlọ́run ò ní jẹ́ ká rí ẹlẹ́dàá mi orí mi ẹlẹ́dàá mi ò ní jẹ́ ká rí division tó mú wá Ọlọ́run wo ó máa take yín ní years kó tó lè wà redressed ó mú division yẹn wá kò ṣẹlẹ̀ rí nínú politics ẹ lọ wo bọ̀bọ́ yìí lọ sí churches ẹ wo campaign ẹ wo gbogbo ẹ ó mú division yìí wá mi ò rírú ẹ̀ rí àwa wí tán wá ní Lagos is a no man's land Lagos is a no man's land by my food àti ẹ̀kọ́ la kọ́ yín yẹn wọn ti ẹ̀ nídìí láti kàbùkà tó mọ̀ pa wà la wọlé ẹ̀kọ́ la kọ́ yín yẹn pé téèyàn bá débì kan kò ń ṣe tiẹ̀ ẹ má wá tokode wá balẹ̀ jẹ́ ẹ má tokode wá balẹ̀ jẹ́ gbogbo bí tẹ́ ẹ̀yin náà lẹ kọ́ sí jà ní South Africa gbà yẹn ìlú yìí nìkan ni wọn ti fún yín láyè kẹsòsì tẹ́ máa ń ṣe ìlú yìí nìkan kò dẹ̀ ṣe pé téèyàn bá kò ṣe pé kì í fẹ́ gbé nínú wọn gbà ní wọn ṣẹyìn ní wings nílùú yìí wọn gbàgbàkúgbà ìlú yìí nìkan lẹ ti ń ṣe gbéraga kẹ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ́nilẹ̀ ẹ̀yin lẹ́ni gbogbo ayé ìlú yìí nìkan ni ẹ̀yin Kwenu gbogbo ẹnu ni mo fi sọ ọ̀gá yín mú division wá béèyàn bá ní tribalism ọ̀gá yín gọ́gọ́ ti mú tribalism wá already ọ̀gá yín mú division wá nínú tribe ọ̀gá yín mú division wá nínú religion Ọlọ́run ni ò gbà fún Ọlọ́run ò dẹ̀ ní gbà fún nílẹ̀ Nàìjíríà láyé títí Nàìjíríà máa fi pín torí ìjọba tí ìjọba division ni mi ò rírú nǹkan tó ṣẹlẹ̀ yìí rí láyé in the history of politics so ẹ̀yin Kwenu ṣe ti di pé Yorùbá ń sìn we think Yorùbá ó dẹ̀ bẹ́ adẹ̀ ń jẹun jẹ Yorùbá we dream Yorùbá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn a ti fi wọ̀n ẹ́ pé èèyàn láti máa ṣọ́rọ̀ sọ lára think Yorùbá ni ẹ̀kọ́ ká bímọ ká kọ́ lẹ́kọ̀ọ́ nǹkan tó gbúdọ̀ sọ níta tí ò gbúdọ̀ sọ níta àwa ti rí súrà yẹn wípé ẹ̀kọ́ yẹn ò tó ire o ó dàbọ̀.